The son of this day, congratulations, happy birthday to you. You're the son of this day, congratulations, happy birthday to you. Ojúmọ́ re ni o, ojúmọ́ re ni, ojúmọ́ re ni o, ojúmọ́ re ni, ọ̀nà ṣí ọ̀nà là, ojúmọ́ re ni. Ìbá wa lára kó má mọ jíire lo gbogbo lé o. Ìbá wa jèrò kó sùn gbalaja. Àmọ́ bí ọmọ bá dẹ́kun bí oyè èkànjà fojú ó bá ti jíire àbùsebùse. Èmi bọ́ dúpẹ́ lọ Elédùmarè bàbá mi Àfọláràn ni tójọ́ rọ́jọ́ òní láyé láàyè gbọ̀dọ̀gbọ̀dọ̀ àrẹwà. Mo gbé aráyé òní sọ́dìrán wò lójú pópó. Wọn ò ní fẹ́ gbà fún ọ lóúnjẹ jẹ. Ó wá gó ọjọ́ bí òní o. Ọmọ Adéyínká oyè kan kejì tó gbèsè lọ́jọ́ sí. Ṣebí olórí Ṣubúládé oyè kan níṣẹ́yẹ ebi ọlọ́mọ tó gbèsè lọ́jọ́ sí. Kọ́lọ́ ó bá dẹ̀lẹ̀ ẹ̀rí fẹ́ ní ire ni. Mo pé mo wá bọ́ dúpẹ́ lọ Elédùmarè ọba ńlá tí sun ara mi rírí ọba tó jẹ́ kó rọ́jọ́ òní láyé láàyè. Ogún ọjọ́ bí òní o, àádọ́ta ló ṣe lórílẹ̀ èèpẹ̀. Mo pé b'Elédùmarè bá fẹ́ wá sí 60, wá sí 70, wá sí 80. Mo pé lọ́lá bàbá mi òkè wá sí 100 nínú ọlá Ọlọ́run. Ó dákun gbéra nílẹ̀ òdìdé wọ́n fẹ́ mọ ilé bàbá rẹ̀ ebi ọlọ́mọ. Ọmọ ìrókò ládó ọmọ Ṣàngìn láwẹ̀. Ọmọ abẹ́gùn ṣe mọ́mọ́ bẹ́nìyàn ṣe ọmọ abágíjà mọ́mọ́ bẹ́nìyàn jà. Ọmọ igi wẹ́wẹ́ lóde ládó àfọkọ́rọ́ bẹ́ẹ̀ làfàdárọ̀. Ṣebí bá a bá fọkọ́rọ́ ó tà fàdárọ̀ ó tán ilé yẹn á kún ọ̀dẹ̀ ẹ̀yìn á kún. Ìfẹ́ yìí lọ́mọ alára àgbà yìí dá. Ẹ̀yin yọ nínú ẹgbẹ́ dáradára. Àálé bọ̀ lẹ́yìn ìlara wájú. Ọmọ wájú ọlọ́kọ̀ máa ṣòwò. Ẹ̀yin ọlọ́kọ̀ aṣojígbà lẹ̀kẹ̀. Àwọn ògèdè ọlọ́kọ̀ tìtẹ̀ ìyẹ̀bẹ̀ lórí omi. Dẹ́kun bí o. Ṣebí mímọ̀ bá pè ọ́ gbọ́dọ̀ àrẹwà dúdú yẹmí àbí wà tútù mi ní jọjọ bí àdàbà. Ẹni tó yọ lọ ọkàn wọn pé bẹ́ẹ̀ yóò já ẹni á sì ṣọ̀rẹ́. Àfijú tí wọlé ti rìn gbèdéke ọ̀bùn wọlé àgbà ṣọ̀ṣọ̀ wọjà. Tani o mọ̀ wípé ṣọ̀ṣọ̀ ní orí ẹ̀rọ àfijú yín wọlé. Ọmọọba jìgbàjìgbà ọmọọba ọmọọba gbajúmọ̀ ẹ̀wọ̀n ni mo ó ké sí lọ́wọ́lọ́wọ́. Àbúrò o Prince Adéwálé oyè kan dákun gbéra nílẹ̀ mọ́ rárá. Ẹ̀gbọ́n Fadéṣọlá John. Ìyá Olúwa Àtìmílẹ́yìn ṣe wíwọ̀ ni mo ń ké sí. Ìyá Olúwa Àtẹniọlá. Ìyá Olúwa Àtónílọ́wà. Ó dákun ó gbéra nílẹ̀ òdìdé. Èmi ò ní rògbò apá kan kí n dápá kan sí. Wọ́n jẹ́ wọn rèlé ọkọ rẹ̀ nílé ìjà fojú. Ṣebí Èkó ní ìṣẹ̀lẹ̀ Adéwálé mi ọgọ̀ Adéwálé owó gbajúmọ̀ láàrin gbogbo ọkùnrin. Èkó àdèlé ọmọ àrómi sálẹ̀ gbẹlẹgbẹ. Ọ̀tún wá ọ̀sà yìí. Ọmọ bá jẹ̀bà títí ká tún máa jẹ̀bẹ̀ ṣẹ́lu sí kámú mi sí lórí ìtúnkulu. Ọmọ ògèdè ọlọ́kọ̀ títẹ̀ ìyẹ̀bẹ̀ lórí omi. Ọmọ káfọ́pá wà káfí ìjẹ̀wà. Bó bá rẹ̀ mí máa sọ panu máa sọ jẹnu. Máa fọwọ́ méjèèjì máa fi fún mi nílé bàbá tó bí yín lọ́mọ. Òní lọ́kọ̀ dànù lówódé ọ̀la lọ́kọ̀ dànù lóṣòdì. Mo gbé kí ló ń dọkọ̀ nù káàkiri. Wọ́n pèsè ni wọ́n gbowó ọkọ̀ lọ́wọ́ yín. Èèyàn tó bá gbowó ọkọ̀ lọ́wọ́ yín nílé Èkó àdèlé máa ń rómi sálẹ̀ gbẹlẹgbẹ́. Akọ apá akọ àjẹ́. Onítọ̀hún àǹkó olúwẹ̀rí a sì máa ń gbé lọ́nà. Ẹ̀yin lẹ́nu Àtàbàtúbú bàbá omi. Ta ló sọ pé ó ní nǹkan kan? Ṣé bẹ́yìn lẹ́nu Àtàbàtúbú bàbá odòkodò? Wọ́n á máa gbọ́ ọmọ Kútèrè. Lọ́jọ́ òòṣà agbórí Kútèrè a sì máa ń gbòdìdẹ ní lọ́wọ́ ẹni. Èkó àdèlé máa ń rómi sálẹ̀ pẹ̀lẹ́pẹ̀ máa ń rómi sálẹ̀ pẹ̀lẹ́pẹ̀. Mo pé o ti ṣọdún ìyá àníkún owó ló máa ṣe àníkún ọ̀run àìkúbalẹ̀ ọ̀rọ̀ lọ́lá bàbá mi òkè. Ìlẹ́bù bá ti wá gbóhùn mi
Mr. Mrs. Adéwálé Rájírà Saki náà pé máa ń kí ọ ọmọ Ìbàdàn mẹ́sàn-án ọmọ Ìjẹ̀bú yó ọmọ Ìjẹ̀bú ní káfẹ́ kára ẹ̀fọ́ rẹ̀ mu ọmọ apáta sílẹ̀ ògbógun ó tó dé ṣebí iwájú ni bàbá wọn fi gbọ́ta ẹran bàbá wọn ò nífẹ̀ẹ́ nǹkan gbọ́fà ogún ọjọ́ bí ó ní ó àárín bàbá kéré mi jẹ́.